Ẹ̀yin èèyàn mi, a kú dédé wò yìí. Wọ́n ní parọ́pò. Bàbá arọ́pò pé ó sọ kìkì ọ̀rọ̀ kan fún Ashley. Kò jọ ìpè, kò jọ pé ó sọ bó ṣe fẹ́ rí fún Ashley. Níwọ̀n ìgbà tí Ashley sọ wípé òun ò ní fún ọmọ òun lọ́kàn balẹ̀ láàfin. Òun ò ní fi anybody lọ́kàn balẹ̀ láàfin. Pé báyìí ni kó rí fún, báyìí ni kó rí fún. Pé díẹ̀ yìí, staff authority kìíní tó tún lọ jí, wọ́n ló ṣe ìjì ni. Yeyeluwa staff authority. Wọ́n ló lọ jí o. Bọ́n ṣe wá kíní yẹn títí tán rẹ̀. CCTV ló tún fò, ló tún Ashley fò. Ó tún ti gbé. Wọ́n nígbà tá àṣírí ẹ̀ wá tú, ló bá da ṣàkàrà bolẹ̀. Pé ńgbà náà wà ń kọ́. Òun fẹ́ pé staff authority ti Yeyeluwa ẹ̀. Ó ní níwọ̀n ìgbà tó ní òun ò ní jẹ́. Tó jẹ́ pé òun gangan ló tọ́ sí láti jẹ oyè Yeyeluwa. Pé therefore, òun máa gbé. Òun lòun ṣe lọ gbé. Òun ò dẹ̀ ní múlẹ̀. Pé nítorí pé tóun ò bá jẹ́, Naomi náà ní jẹ́. Torí ẹ̀ lòun ṣe lọ jí. Lòun ṣe lọ seize ẹ̀. Kò sí nǹkan tán lè ṣe fún òun. Òun ò ní múlẹ̀. Pé Naomi yẹn tí wọ́n sọ pé òun ló máa jẹ Yeyeluwa, òun ló máa jẹ́ queen, òun ló máa ṣe gbogbo ẹ̀. Gbogbo oyè tó yẹ káwọn jẹ. Naomi tó jẹ́ pé ó wá láti ìlú ibòmíì tí ì ṣe ìlú ọba àwọn, kì í ṣe ìlú àwọn, kì í ṣe ọmọ ìlú yẹn. Wọ́n á lọ kó gbogbo oyè wọn kó fún un. Òun ò ní gbà o. Bọ́n ṣe rí torí ẹ̀ bó ṣe rí Naomi yẹn, pé ìdúró ò sí fún òun, ìbẹ̀rù ò sí fún òun tí kì í ṣe Naomi. Ó ní òbí òun ṣe wà yẹn pé òun máa suffer. Òun máa suffer kì í ṣe Naomi ló máa suffer. Mo ń dà pé ní o. Pé bí Naomi yẹn ṣe rí, tó fi sọ wípé gbogbo nǹkan tóun fẹ́ tó yẹ kán kó fún òun, wọ́n kó fún Naomi. Ó náà jọ máa wọ ṣòkòtò kan náà. Wọ́n jọ máa fa tomato ra wọn. Àbí pé nítorí ẹ̀ ló ń ṣe sneak inside ilé kábíyèsí. Lọ́ bá ń bèèrè pé báwo ló ṣe wọnú inú secret kíní yẹn, ibi tí wọ́n ń kó gbogbo àwọn irinṣẹ́ ààfin sí. Wọ́n á ní ṣé kábíyèsí fún ní kóòdù yàrá ẹ̀ ní àbí báwo. Torí a gbọ́ pé gbogbo yàrá kábíyèsí kóòdù náà fi ń ṣí. Ṣùgbọ́n Ashley ó máa ń lọ síbẹ̀ gbogbo ìgbà. Ìgbà tóun ò tí ì fi kóòdù sí ẹnu ọ̀nà chamber òun, ó ní oríṣiríṣi nǹkan ni Ashley máa lọ ń gbé tó lọ ń jí nínú ààfin. Bẹ̀tí nígbà tí wọ́n á rí pé nǹkan yẹn miss. Bí kábíyèsí ṣe wá lọ ṣetán printing kóòdù tó fi ń ṣí ilẹ̀kùn ẹ̀ àti yàrá àti gbogbo ẹ̀. Pé ṣùgbọ́n eléyìí tí Ashley tó tún lọ sneak wọnú secret kíní tó máa ń kó àwọn kíní yẹn sí. Gbogbo nǹkan ló yá kíní tó ń fi máa ń joyè. Ashley wọbẹ̀. Wọ́n ní wọ́n wá bó ṣe wọbẹ̀ pọ̀ lọ́hùn ló yẹ pé bẹ̀ CCTV camera ó gbé jáde ó tún fò. Ashley máa yí ń lè ṣàn. Ó ní báwo ni Ashley ṣe fẹ́ fi àwọn lọ́kàn balẹ̀ láàfin. Gbogbo wọn láàfin yẹn, Ashley ò jẹ́ kọ́kàn wọn balẹ̀. Ó ń bá kábíyèsí, ó ń bá fà. Ó ní oyè tí kábíyèsí jẹ yẹn, òun àti ẹ̀ lọ́jọ́ máa fi tàkàtì.
kábíyèsí pàṣẹ òun náà máa pàṣẹ tó rọ̀ mọ́ nílẹ̀ ni. Ó lọ gbé gbogbo ẹ̀tọ́ òun ó gbé fún Naomi. Tí Naomi fi wá jẹ́ ọmọ Ifẹ̀ ni tó fi jẹ́ ọmọ ìlú yẹn tó fi jẹ́ kó ṣe rọ̀ǹtò. Ẹ mọ̀ pé Ashley yẹn tí ò dẹ̀ mọ̀ pé nǹkan tá láìmọ̀ kan fi ń ṣe rẹ̀ òun ló pọ̀ jù. Ashley tó jẹ́ pé bó ṣe wà yẹn àwọn alálẹ̀ àwọn nìkan òun àti wọ́n lè jọ máa tàkàtì. Kì í lè ṣe pé wọn kì í ṣọkọ fún un pẹ̀lú bó ṣe sọ pé òun jẹ́ ọmọ onílẹ̀ yìí. Àwọn ọmọ onílẹ̀ gan ò gbà tiẹ̀. Ṣé ó yé wa báyìí? Àwọn ọmọ onílẹ̀ tó jẹ́ pé gbogbo wọn gangan wọn ò gbà tiẹ̀. Ọ̀rọ̀ yìí ti sú àwọn Láfògèdè family nítorí blindly ló fi ń ṣe gbogbo ètò ìṣe tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó ń ṣe ní ààfin wọ́n béèrè lọ́wọ́ àwọn ṣìráìn wọn kan tó lè ṣe. Kábíyèsí ò tiẹ̀ lè ever sọ pé òun kankan impose pé nǹkan báyìí ni Ashley fẹ́ ní Naomi ṣe. Wọ́n láwọn alálẹ̀ ló ní kí tí ìlú bá fẹ́ rójú tó bá fẹ́ túbà tó bá fẹ́ túṣẹ́ Naomi ni wọ́n mú orúkọ ẹ̀. Òun náà sọ pé òun ló lè ṣe. Gbogbo ìta Ashley kan ṣe tó ń ṣe báṣabàṣa ẹ̀. Ṣé mọ̀ pé wọ́n ní adẹ́tẹ̀ kò lè fún wàrà ṣùgbọ́n ó lè da wàrà nù. Òun lọ̀rọ̀ wọn. Òun ló dífá fún ti Mariam. Wọ́n sọ fún Mariam pé nǹkan tó fẹ́ ṣe yìí wọ́n láwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin torí ẹ̀wọ̀n gbogbo wọn jọ ń fa kinní kan wàhálà nípa ọmọ ìbejì tó lóun bí yẹn torí wọ́n mọ̀ ń pa ẹ̀. Àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin wọ́n mọ̀ ń pa ẹ̀. Wọ́n sọ fún pé kó má ṣe. Ó lóun á ṣe. Ó máa fowó bribe àwọn ẹ̀gbọ́n kábíyèsí. Wọ́n wá rò pé bóyá ó kàn ń ṣeré ni. Àfìgbà tó dẹ̀ lọ ṣe tó dẹ̀ jẹ́ kán wá jẹ́ kán mọ̀ pé kí kábíyèsí mọ̀ àti gbogbo wọn láàfin everybody mọ̀ pé òun lòun ní àwọn ìbejì yẹn. So gbà táwọn obìnrin yẹn dẹ̀ wá wọ́n rí pé obìnrin yìí máa sọ bí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Kábíyèsí ò lè gbọ́ ọmọ yẹn torí àmọ́ ń pa ẹ̀. Kò ní gbà. Ó lè gbé ọmọ yẹn fún kábíyèsí torí èèwọ̀ ni. Ó wá ní òun ọ̀kọ́ kó ṣàtijẹ́ pé kí kábíyèsí ṣàti gba ọmọ lọ́wọ́ ẹ̀. Ó lẹ́yìn kò lẹ́yìn ó ní ọjọ́ iwájú repercussion máa wà bẹ́ẹ̀. Ó ní ìyẹn ò kàn òun. Wọ́n ní nǹkan tó sọ fún àwọn ẹ̀gbọ́n kábíyèsí àwọn àtẹnujẹ wọ́n ti gba oríṣiríṣi. Wọ́n gba oríṣiríṣi lọ́wọ́ Mariam. Ó ní Mariam ṣe wá ń gun gbogbo wọn gàlìgàlì pé ẹnu ò ní jẹ kójú má tì àbí àná ṣe ń sọ. Wọ́n ti jẹ òjẹkújẹ ṣùgbọ́n ìjà ńlá náà ní kábíyèsí ò gbọdọ̀ gba ọmọ yẹn ní àwọn ẹ̀gbọ́n ẹ̀ obìnrin. Mariam dẹ̀ ń kìlọ̀ ó dẹ̀ ń sọ fún wọn ó lè ṣan pé òun dẹ̀ máa gbé ọmọ yẹn fún kábíyèsí. Ẹ rí i pé túláàsì ni wọn. Wọ́n láwọn ò máa àwọn ò máa bó bá máa dogun kó dogun tó bá máa dìjà kó dìjà òun ò máa pé kí kábíyèsí ṣàti gba ọmọ yẹn orí ìnájọ ṣe. Ẹ̀yin èèyàn mi lọ́rọ̀ tá à ń sọ Ashley àti Mariam wọn ò kọ̀ pé kó wó igi dẹ̀ yẹ fún ni wọn. Torí ẹ̀ lọ́lọ́run ṣe ń punish wọn. Àwọn alálẹ̀ náà wọ́n punish wọn. Wọn ò gba tiwọn rárá torí wọ́n fi ilé ọkọ wọn lẹ̀. Níṣẹ́ kan jókòó síbi tó yẹ kán jókòó sí kán máa tọ́jú ọmọ àtọkọ. Wọ́n fò hèrè. Wọ́n fẹ́ da ilé onílérú, ilé Naomi àti ilé kábíyèsí. Ilé tọ́lọ́run ti tún ṣe. Ilé tọ́lọ́run ti gbéró. Ilé tọ́lọ́run ti sọ pé Naomi òun ló ní ilé ẹ̀ òun àti kábíyèsí.
àsìkò wọn dẹ̀ máa tu Ifẹ̀, ó máa tù Ilé Ifẹ̀, àsìkò wọn máa tù wọ́n nínú. Kò ní ní wọ́n lára. But now tí Ashley dẹ̀ ṣé ẹ mọ̀ pé nǹkan tó bá fi ipá ṣe kò ní láárí. Ẹ wo bí Mariam ṣe disgrace ara rẹ̀ ní gbogbo àgbáyé. Wá lọ ṣe paternity ó lóun lọ. Ashley wá lọ ṣe paternity àwọn olóòlẹ̀. Ẹ wo bí ìyà ṣe jẹ wọ́n. Wọ́n máa sọ pé ìyà ò jẹ àwọn, àwọn ti ṣe ohun gbogbo tán, owó wà lọ́wọ́ Mariam, owó wà lọ́wọ́ gbogbo wọn. Ó dìgbà náà ná. Bẹ́ẹ̀ kábíyèsí Ọlọ́run á kọ́ kábíyèsí ló mọ̀ ṣe. Kábíyèsí bó ṣe wà yẹn, kábíyèsí ò lè ever ṣiṣẹ́ láyé ẹ̀. Wọ́n bá ṣe òtúmọ̀ pọ̀ wọn láti ní dọ́là, láti àṣírí máa tú ni. Àṣírí máa tú. Ṣé kábíyèsí á borí wọn? Àwọn àti Naomi lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé ẹ̀yin yín wà, ẹ ṣé ń tẹ́tí sí wa. Ẹ bá share, ẹ bá like, kéde bá fi tó kù sí comment section. Ààbò Ọlọ́run ó dájú lórí wa o. Jésù Olúwa wa. Àmín.